bá ń fi kú wá mi kó gbakú mi kú. Ẹni bá ń fa ìsàn lémi kó forí ara rẹ̀ gbé. Bí tafàtafà kan bá ta mí lọ fà kó fà kọ́ bí ọmọ rẹ̀ di. Ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní fi ń nà. Lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 5 oṣù kọkànlá ọdún 2024, mo rán àṣẹ jáde láti inú ilé agbára tí mo wà yìí. Gbogbo ìwọ tó ṣàmì tó gbàgbọ́ lórúkọ Jésù, ogun ṣẹ́ fún ọ. Ọ̀gá, ayé agbára la wà yìí tí àwọn ènìyàn fi agbára gbé àwọn ènìyàn ṣubú. Ọ̀gá, ó nílò agbára. Mo rán àṣẹ jáde, agbára tí ayé gbé dìde láti fẹ́ fi bí ìrìn àjò rẹ ṣubú. Mo rán àṣẹ Olódùmarè jáde, agbára Ọlọ́run ó mú ọ borí rẹ̀ lórúkọ Jésù. Bí ó ti ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run yìí tó ń láìkì tó ń kọ́mẹ̀ntì, ogun ṣẹ́ fún ọ, á sì bá ọ gbégbá ọpẹ́. Wò mí dáadáa, pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run, ìwọ gangan ni ẹ̀rí kan lórúkọ Jésù.